jẹ́ ń jẹ́ra o ìyá náà jèrè ọmọ o àjèrè ara rẹ o ẹ káre o òun abáráre ni o kẹ bá sọ fún ìyá àti bàbá àti ẹ̀gbọ́n yín lé adàpọ̀ àwọn ìrètí níbàjẹ́ o lóòdù àlẹ́sàn lóòdù ìbá lóòdù àlẹ́sàn. Òkú ọ̀rọ̀ o. Ó yá jù ú. Òkú ọ̀rọ̀ o. Àní ojú kò ṣe gbọ́n lórí ọ̀tá Yorùbá. Òkú ọ̀rọ̀ dé fún tèmi ọmọ Nàìjíríà ọmọ location 419. Ó mà káàbọ̀. Ọlá ìwé wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ni yọ̀ parun. Òótọ́ ọ̀rọ̀. Ọ̀pẹ ò lọ́lá mi lẹ́yìn ọ̀gọ́mọ. Bẹ́ẹ̀ àti yakata. Bí ọ̀bá sì kí lẹ́yìn ọgbà wíwó ni wó. Akínyìn o ní gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní láti gbọ́ wa fún dédé àkókò yìí òkọ̀rọ̀lẹ́ tẹ́ ń láǹfààní láti gbọ́ yìí ìdí torílẹ̀-èdè Odùduwà gbọ́dọ̀ dúró rè èdè mẹ́ta ni wọ́n gbàgbọ́ pé ó wà lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn orílẹ̀-èdè location 419 Haúsá Yíbò àti Yorùbá nítorí pé àṣà wo ò papọ̀ ìwà wo ò papọ̀ kò sí rọ́ńbẹ́ ìhùwàsí wo ò sì papọ̀ láwùjọ pẹ̀lú. Òótọ́ ọ̀rọ̀ ló sọ. Ọmọ Oòduà akọni ni wá látọjọ́ tó ti pẹ́ wọ́n sì mọ̀ wá káàkiri orílẹ̀-èdè àgbáńlá ayé. Bẹ́ẹ̀ ni. Ǹjẹ́ yìí mọ̀dí tó orílẹ̀-èdè Odùduwà tó fi gbọ́dọ̀ dá dúró tí orílẹ̀-èdè Yorùbá tó fi gbọ́dọ̀ dá dúró. Òkú ọ̀rọ̀ sọ fún wa. Gẹ́gẹ́ bẹ́yìn náà ti mọ̀ pé nílẹ̀ Nàìjíríà location 419 ẹ̀sìn mẹ́ta ní gbogbo àgbáńlá ayé mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ní ìyẹn orílẹ̀-èdè location 419 ẹ̀sìn àbáláyé ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì tó sì jẹ́ pé elédùà kan náà ni gbogbo àjọ ń ké pè. Ó parọ́. Kí wá ló fàjà kí ló fa mọ̀nàfìkì kí ló fa ariwo gan tá a fi wá ń wò pé ẹnìkan ló gbàgbọ́ nínú Olódùmarè ẹnìkan ni ò gbàgbọ́. Kò yé mi o. Kí wá ló fa mọ̀nàfìkì láàárín àwọn ọmọ Odùduwà ọmọ Yorùbá káàkiri nítorí pé àwa lèdè wáyéra wa jù ìwà wa bára wa mu ohun tá à ń sọ lẹ́nu nǹkan náà ni kí wa ló fà á tá a fi wá ń dọlọ́tẹ̀ ara wa. Ó tojú sú mi o. Olórí ẹ̀sìn kínní kò ní gbàgbọ́ nù ẹlẹ́sìn kejì. Olórí ẹ̀sìn kẹta òun kò ní gbàgbọ́ nù ẹlẹ́sìn kínní àti kejì gbogbo ẹ̀ wá polúkúrúmuṣu. Lágbàá pọ̀ o. Àwọn kan ń rò ó wọ́n ń rò ó lọ́kàn wọn pé àbí tá a bá dá dúró ẹ̀sìn kan láàmú sìn ni yálà kìrìsìtẹ́nì mùsùlùmí tàbí ẹ̀sìn àbáláyé irọ́ ni òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ àṣà tí ò ní kan ná ni. Show limits. Dọ́kúkà ọmọ ọ̀rẹ́ wọ̀lú fẹ́nifẹ́ dónílé lórí. Bàbá ti dónílé ọgọ́gọ́ ti di ọrùn. Iléeṣẹ́ tẹ́tíwé tiẹ̀ àwọn àmàlù akóredé. Bóyá ọmọ tún mú wa ẹ wá bá wa dòwò pọ̀. Ádámọ̀kẹ́ $1 àmúròhún ti máa rò fàyè. Àti nílé sẹ́kọ̀ọ́ ara eléyìí. ó yes kẹ̀ gbogbo àwa tá ń gbàdúrà láti ní ilẹ̀ ká sì tún ní ilé lórí àti àwa tá a ti ní tá sì tún fẹ́ sí i ire ti dé Double Crown nílé iṣẹ́ tó ń sọ ọ̀pọ̀lọpọ̀ mi rẹ́ǹtì dẹni tó ń ralẹ̀ tó ní ilé lórí lówó tí ò gajara lọ ìjọba fọwọ́ sí fòǹtẹ̀lú ilé iṣẹ́ Double Crown láti ralẹ̀ talẹ̀ kí wọ́n sì tún ralẹ̀ talẹ̀ a ní àwọn ilé àti ilé lóríṣiríṣi tí ò ní báyọ̀báyọ̀ nínú rárá a ní ilé àti ilé ní Abuja Lagos State Ogun State báwo lẹ ṣe fẹ́ sí 4 bedroom duplex with 1 bedroom bungalow BK àti 4 bedroom English penthouse with 1 bedroom bungalow BK ó wà lóríṣiríṣi a sì tún ní ilẹ̀ tó ń ta wàràwàrà lọ́wọ́ ní ìlú Àbújá along Oil Spring Estate FHA Lugbe Abuja ẹ kàn sí Double Crown Homes ní suite 307 Ambis Plaza number 15 Undulaku Z off Dr. Michael Okparawe Wuse 5 Abuja telephone +234 816 666 0007 àti +234 705022 2220 Double Crown Homes your property our priority. ọ̀rẹ́ wọ̀lú fẹ́nifẹ́ dónílé lórí. Bàbá ti dónílé ọgọ́gọ́ ti di. gbogbo olóṣèlú Nàìjíríà olóṣèlú location 419 àwọn atúrọ́ tàbí èlùbọ́. wọ́n ti rò pé àwọn gbọ́dọ̀ máa tàn wá jẹ lọ ní títí nítorí pé àmọ́ nǹkan tá à ń ṣe pàápàá jùlọ ọmọ Oòduà ìran Yorùbá wọ́n wò pé ẹnu òkò kò sí tá a fẹ́ ṣe bá ti máa bá a lọ́nu ṣùgbọ́n ẹ má jẹ́ ń tàn yín olóṣèlú Nàìjíríà kò sí tí wọ́n fẹ́ ṣe fún wa. ju kí wọ́n fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ jẹ lọ. irọ́ labí ni gbogbo wọn gbogbo ẹ̀
lórí irọ́ náà ni ńgbẹ́ bá ti rí wọn tí wọ́n ti ń bá yẹn lẹ́pà yẹn ẹ̀pà tí wọ́n bó ní bọ̀ọ̀lì jẹ bọ̀ọ̀lì tí wọ́n wà lójú títì wọ́n ń lọ káàkiri torí pé wọ́n ní tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa ni. láíláí gọọmenti bí ọ̀rẹ́ wa Lai Muhammed. tí wọ́n bá ti fún yín ní 1000 naira tàbí kóńgò ráìsì kan ẹ ti mọ̀ pé ìyàtẹ́ jẹ́ fún ọdún 4 tàbọ́dún 8 òun ni wọ́n ti gbélé yín lọ́wọ́ yẹn o. àní wọn àti ẹ̀ máa pín agolo àgbàdo gbígbẹ fáwọn èèyàn. ẹ rántí ìran yín àtàwọn ọmọ yín tó ń bọ̀ lẹ́yìn pé ìyà yìí àjọ jẹ ni ẹ̀yin náà jẹ́ àjà fúnra wa tó ń bọ̀ lẹ́yìn ìyà táwọn bàbá wa tí wọ́n kọ̀ láti kọ̀ tí àwa tá a tún wá wà nínú èyí tá a ti jẹ nínú ẹ̀ tá a ti tọ́wò nínú omi tó rẹ̀ ẹ má jẹ́ káwọn ọmọ tó tún bọ̀ lẹ́yìn káwọn náà tún jẹ nínú ẹ̀ a gbọ́dọ̀ kọ́ lásìkò tá a wà yìí olóṣèlú Nàìjíríà wọ́n sọ wípé a máa ṣe iná tó máa dúró lórí irọ́. ẹ̀kọ́ ọ̀fẹ́ lórí irọ́. omi tó jẹ́ gerege lórí irọ́. ìtọ́jú àwọn arúgbó lórí irọ́. ọ̀nà tó yẹ kólólò lórí irọ́. ìwòsàn ọ̀fẹ́ lórí irọ́. ààbò tó dájú lórí irọ́. ìpèsè iṣẹ́ fáwọn ọ̀dọ́ lórí irọ́. ìtọ́jú àwọn opó lórí irọ́. owó òfẹ̀yìntì fáwọn òṣìṣẹ́ lórí irọ́ ń gbogbo ẹ̀ ó jẹ. ẹ ti máa rí wọn gbà tán bá fẹ́ dìbò wọ́n máa jáde wá lọ́tún wọ́n jáde wá lọ́sì wọ́n ní pé àwọn ni mẹ̀sáyà ilẹ̀ Yorùbá àwọn gangan ni wọ́n gbé wa délẹ̀ lérí ẹ má jẹ́ ń tàn yín gbogbo ẹ̀ lórí irọ́ ni bàbá wa Fásọ̀rántì ẹ máa rántí pé ẹ̀yin ti mọ bí ti rí lára nítorí pé iná ọmọ ò ní jó gbogbo wa o. Fúlàní ti tanná sí baba lójú. ẹ mọ bí gbogbo ẹ ti rí nígbà yìí ní nǹkan bí ọdún kan sẹ́yìn tí Fúlàní darandaran tí wọ́n dẹ̀mí ọmọ yín légbodò kò yẹ kẹ́ ẹ tún wá darapọ̀ máwọn tó tàràn Yorùbá fúnra Fúlàní darandaran. mo gbọ́ pé ọmọ àlèdá Bánsá Bọ́lá Tinubu. ojú ọbọ̀ kọ́nu. ó wá bá yín pé òun fẹ́ dupò ààrẹ fún orílẹ̀-èdè Nàìjíríà location 419 tẹ́yìn náà sì mọ̀ pé irọ́ pátápátá ni gbogbo ẹ̀ kò sí tí ó ṣe ẹnu lásán ni gbogbo wọn ní òfúùtù fẹ́tẹ̀ àṣà tí ò ní kánú ni. mo tiẹ̀ gbọ́ pé Bọ́lá Tinubu ó wá gbé owó fún yín tó bá jẹ́ pé lóòótọ́ lẹ tẹ́wọ́ gbà á. òkú ọ̀rọ̀ àpò àpò là á kọ wó. a jẹ́ pé bàbá ńlá ọmọ àlẹ́ Yorùbá nìyí sà. orílẹ̀-èdè Odùduwà gbọ́dọ̀ dúró ni ìlérí Olódùmarè ni ìtọ́lọ́wọ́n ọba mi ti ṣe ni. mo wá rọ gbogbo àwọn tó lórí tẹlẹ́mù nílẹ̀ Yorùbá àjọṣe wa ní orílẹ̀-èdè Odùduwà ó gbọ́dọ̀ dúró a gbọ́dọ̀ yẹn nìkan nípọ̀sìn ẹ sì gbọ́dọ̀ tálátàdànù. ìgbẹ́kẹ́ báyìí ní dáwọ́ tilé ìgbà láàmú ní dáwọ́ tòkiri àjèjì owó kò gbẹ́rù dórí. Odùduwà nation àjọṣe gbogbo wa ni ẹ fẹ́ máa gbọ́ wa síwájú àti síwájú sí ẹ kàn sí wa lórí Facebook òkú ọ̀rọ̀ lórí YouTube Ọlá TV lẹ́ẹ̀fi láǹfààní láti máa fọ́lọ̀ wa àjọṣe ni kò ní bàjẹ́ o. ọmọ ń kele jẹ́ àlọ́lé.